akúndéjì àkókò yìí gbogbo ọmọ Yorùbá nílé lóko lẹ́yìn odi níbikíbi tó wùwú tẹ́ tí ń wò mí mo sọ pé ẹ káàárọ̀ ẹ kú ìyálẹ́ta ẹ káàsán ẹ kúrọ̀lẹ́ ẹ káalẹ́ ẹ wá gbọ́ o ọba ló ní ilẹ̀ náà ni mo bẹ̀rẹ̀ o àṣà tí mo bẹ̀rẹ̀ níje lónìí yẹn ṣé wá rí ẹni tó fẹ́ gba ilẹ̀ oko a lọ bá olórí ibi àdúgbò tó kó yẹn wà wọ́n á fún nílẹ̀ síbi tó ti fẹ́ gbalẹ̀ oko ó lè jẹ́ kòkó ló fẹ́ gbìn ó lè jẹ́ ọ̀pẹ ó lè jẹ́ ráìsì ó lè jẹ́ ohunkóhun tí ẹnu ṣà ń jẹ tó bá ti gbìn tó bá ti lè gbìn ìyàtọ̀ tiẹ̀ nínú ẹni tó fi tiẹ̀ kọ́lé àtẹni tó fi tiẹ̀ dá oko ó ní pé yóò máa san ìsákọ́lẹ̀ lọ́dọọdún tí nǹkan irè oko yẹn tó bá ti jáde ó gbọ́dọ̀ máa san ìsákọ́lẹ̀ kí là ń pè ní ìsákọ́lẹ̀ ní lára àwọn irè oko yẹn a máa fún àwọn tó fún nílẹ̀ sẹ́yìn pé kó lè gbẹ nǹkan sórí ara ẹ̀ ilẹ̀ náà ló gbé sí àwọn kan ló dẹ̀ fún nílẹ̀ yẹn lọ́fẹ̀ẹ́ ìsákọ́lẹ̀ ni pé àwa máa bóyá àpò kòkó 5 ló ń rí ó lè lọ máa gbé 2 fáwọn tó fún nílẹ̀ níta ń pè ní ìsákọ́lẹ̀ nìyẹn tó bá jẹ́ ráìsì ló gbìn ó lè gbé àpò ráìsì kan tàbí 2 kó lọ gbé fún wọn lọ́dún kan ó dúró lórí bó bá ṣe rí nǹkan sí lórí oko yẹn tán bá ti fúnyàn nílẹ̀ wọn yìí sábà gba ilẹ̀ padà lọ́wọ́ ẹni tá a fún ṣùgbọ́n tó bá gbé àgbèrè tàbí tó kọjá yẹ wọ́n lè gbalẹ̀ lọ́wọ́ ẹ̀ ẹ jẹ́ mẹ́nu dúró náà nítorí ìdí èyí gbogbo bí tẹ́ bá ti rí fídíò Culture by Ade Anade ẹ follow mi ẹ like ẹ comment ẹ share Elédùwà á mú gbogbo wa já gbangba Elédùwà á gbéṣẹ́ gbogbo wa sókè ẹ ṣé púpọ̀ ó.